ìyá lọ́jọ́ irinṣẹ́ lọ́jọ́ yíyà sọ pé kílọ̀sì ti wà ń bẹ̀ so irinṣẹ́ ti wà o àwọn tó bá jẹ́ ìṣẹ́gun balẹ̀ lọ́yàn láàyè kọ́tísì lọ́yàn láàyè ìrẹ́jì ìwà bá nípa lọ́bàyàn láàyè rìsọ́ọ̀sì lọ́bàyàn láàyè irinṣẹ́ ti wà kidnapper ẹ̀yin kidnapper irinṣẹ́ ti wà o. irú irinṣẹ́ wo. ẹ gbọ́ ẹ farabalẹ̀ ẹjọ́ náà ayọ́lẹ̀ ẹ̀dọ́ pẹ̀ dẹ́. ẹ má bínú sà. so nítorí náà gbogbo ẹni tó ń pẹ́ bá tó ń gbèlérò pé bá a ṣiṣẹ́ láti yà. láti lọ́dún yìí. láti lọ́dún yìí. báwo ni mo ṣe tí mo fi bẹ́ẹ̀ lójú. oògùn tá a lò fún anti-malaria láti yà àmàpò lè má ṣiṣẹ́ lọ́dún yìí fún un tọ́wọ́n náà ti gbókun sí. ẹ̀ẹ́dì ọ̀dọ́ bí wọ́n bá gbókun sí tọ́wọ́n gbọ́n ọkọjá okùn. ó lọ fà. àti wà àwà tẹ́ẹ̀kì. ẹ ti wà tẹ́ẹ̀kì wá. ó kúrò ní tọ́ta. ó ti bẹ̀rẹ̀ ní tẹ́ẹ̀kì ni. ó ti rú bọ́bọ́. àwọn tó ń ṣe àmà wò. bàbá kẹ́fù bàbá ṣe tí ọ̀yẹ́ kó bá ṣe tí ọba yẹ kó bá ṣe nǹkan yóò kẹ́tọ́ bá ṣe àṣírí òtù. ẹ̀kìlọ̀ kan lọ́pàá fún mi yẹn. à ń sọ fún mi pé wà á kékeré nu. ká lè fara balẹ̀. ẹ̀ mọ́kàn tó ṣe láti ń bí lùkọ́. mo sọ fún wájú pé lábẹ́ àkóso inspector general police IGP Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókun PhD NMP NPM pẹ̀lú ìrànlọ́wọ́ TCP wọn tuntun ń tó bẹ̀rẹ̀ fún IGP wọ́n dẹ̀ padà fi ṣọwọ́ sún wa tó yẹ pé wọ́n padà dìlífà àwọn arinṣẹ́ mẹ́ta tí mò ń dákọ̀ yìí mẹ́rin gan ni tí wọ́n dìlífà fún wa tó ì jẹ́ pé ó jẹ́ nǹkan kàyéfì fún wa pé nípínlẹ̀ Ògùn náà ẹ bá mi ṣe gbòòsà mẹ́ta fún wọn. gbòòsà. àwọn tó ń pè é sórí personal line ẹ̀ ń disturb mi mi lè gbé call báyìí ó yẹ kẹ́ ẹ̀ mọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pè é. ẹni tó ń dákọ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ wa ti máa ń pè ní automotive power armor personal carrier. kí lẹ pé automated powered armored personal carrier. armored power mẹ́ta carrier. bó ṣe wọ́n tó bó ṣe tóbi tó odidi mẹ́ta ló tó wá kóun tó wà ní ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀tẹ́lẹ̀. màá búlọ̀kù àwọn tí wọ́n ń pè mí. ẹni wípé ó tó nǹkan tí ẹ máa ń ṣe gbòòsà sí. kò síbi tó lè wọ̀ láfi ń sọ fún yín pé omi tó tètè rí o. ẹja tuntun ti wà lórí. tó ti wà lórí lórí ẹ̀yin ẹ̀yà mi ẹja tuntun ẹ̀jẹ̀ ló wà lórí ní ìjà lábẹ́ ilẹ̀ Ògùn lábẹ́ ọ̀gá. ẹ̀yin kí ni yẹn náà. ilé iṣẹ́ tí mo sọ yìí ó tó ń tẹ̀ máa kọ́ nílé lórí nǹkan tó dáńtọ́ ni. ẹ̀ẹ́dẹ́gbẹ̀jẹ̀ wọ́n bá rí ibẹ̀ tó wá ní wípé wọ́n tó wá fún mi ní dùn. oníjìbẹ. ibi tí àwọn agbẹnipamọ́ kí ni bèbí tí máa ń kò ló. ní tí wọ́n bá tó bá yìí sí nínú igbó. láti sọ fún yín pé gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ pé ẹ fẹ́ fi ìpínlẹ̀ Ògùn ṣe ibùjókòó láti máa fi ṣiṣẹ́ láabi ẹ̀wá gbígbà lọ. ìsáìtà kan wá gbígbà. wọ́n ti tẹ̀ mọ́ the new service in the land. ọ̀gá ọlọ́run CP lẹ́yìn Ògùn PhD ó ti dé bàgẹ́ sí ìpínlẹ̀ Ògùn. ó ti wọ́n jẹ́ pé ẹni yìí ẹni tó rí na ríta ọmọ ọ̀tún ọmọ òsì nínú àwọn ìlú wọn àtúntò àwọn nǹkan tó ń jí àwọn nǹkan tí ń jẹ́ ìfàsẹ́yìn tí ń ṣe tó fẹ́ máa kó bá ètò ààbò nípínlẹ̀ Ògùn àtúnjáde ntọ́jáde láti ń bẹ̀ ọ̀dọ̀ pé òṣè kò dì mú kó ọ̀dà ìjà wọn bẹ̀. ìgbó ọ̀dájú la fi. ọ̀bàjẹ́ wọn ètò mú ẹ̀rọ bá wọn tó fi bọ́ọ̀kà ara wọn ẹ̀ lẹ̀ ọ̀ ṣàlàyé o ìgbó náà kò fura. kí gbìnà ṣe kó ló ṣe padà fún ọ. gbọ́dọ̀ ní yọ. bẹ́ẹ̀ni tí ọba kíáfù yàrá ọ̀daràn. ó polo máa máa nígboro ẹni lọ́gàdọ̀ òru. àwọn ọ̀tá ìtúkù ní ilé wíìrọ̀. iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ kan gbòókà ni. tẹ́lifí tó bá ní ẹwà náà pápá ẹ̀ sápamọ́ báwo lè wọ bẹ́ẹ̀ àti nírin iṣẹ́ tí ó wù bẹ̀ tí ó lọ tọ́ka àbí tó wà wá. ọ̀gọ̀ngàn bí tó farapamọ́ sí tó rò pé òun fẹ́ yìí. so nítorí náà ẹjí gbogbo apáta àwa tá a jẹ́ oníṣẹ́ ibi tá a mọ̀ pé ń tà yàn láyò ni pé a fẹ́ fi ìpínlẹ̀ Ògùn ṣe ibùba láti máa ṣe ìwà ọ̀daràn ìdáhùn sínú yàrá ni o
àbí inú ogbó ni o àbáyé kan ni o ẹ jáwọ́ kó mbẹ́ ẹ stop ṣe bẹ́ẹ̀. stop ṣe bẹ́ẹ̀ bí orúkọ ìyá kan. ẹ ló lọ ń gbọ́ ayé. tí ọ̀gá CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD tí wọ́n ṣe yányànnà náà àwọn nǹkan tó ń jẹ́ ìpèníjà fún wa nípínlẹ̀ Ògùn tó yẹ pé òun náà là ń sọ̀rọ̀ lórí níjọ́ kẹjọ àwọn ọ̀rẹ́ náà ni challenge tá a fi síbẹ̀ àwọn òṣòro tó ní nípínlẹ̀ Ògùn ó ní ìṣòro ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn alákọ̀ọ́kọ́ nìyẹn ìwọ tó bá ní ẹ̀ka yẹn tó mọ̀ pé wọ́n ti fẹ́ mú ọ̀wọ́ tó sì gbọ́rọ̀ yìí bá bẹ́ẹ̀ ta kò ṣe kẹ́ni kọ́ jáwọ́ kọ́ máa wulẹ̀ wọ́ ìwọ tó ti wọ́n mú ẹ̀ àyè ó sọ láti wájú àwọn pé o ṣe ẹgbẹ́ òkùnkùn mọ́ ẹni tí ń fagídí máa wọ̀ náà àtàyè tí ẹjọ́ ṣe náà ẹ jáwọ́ o kó tó di pé kíni ìgbà ìmọ̀mọ̀ yín kó tó di pé yọ padà fọ́ lẹ́yìn náà òun náà ni land grabbing àwọn ọmọ ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ pé cousin àti land grabbing iṣẹ́ wọn ọwọ́nú ara wọn ni ìlera tí wọ́n máa ṣe kíni tí wọ́n máa ṣiṣẹ́ ajagunbalẹ̀ tẹ́ bá wádìí ọ̀dọ́sẹ́ wádìí ẹ̀bọ̀ àfàìmọ̀kọ́mọ́ wà ní ẹlẹ́gbẹ́ òkùnkùn ìdá mẹ́kẹ́ wọn o àgbà wọn o torí wẹ́pà tí wọ́n máa kó káàkiri náà ní tí wọ́n lẹ́tọ̀ọ́ sí láti kó káàkiri ni wọ́n kó káàkiri so nítorí náà wọ́n bá pé nítorí ọ̀yàn láyọ̀ ni pé ilẹ̀ tí o ṣe lẹ́ bàbá rẹ tó ọ̀ ma bí ìta ṣe rí ọkà bẹ́ẹ̀fà ní bùbá lọ́ba ní ọ̀dà pọ́n ara bí gan bóyá wọn ò ní wọn lúlọ́ àfi ṣe ọba bọ́ọ̀bẹ̀ ló ní ọwọ́ sọ di ti tiẹ̀ ìwọ àti ọ̀gá wa CP Lánrè Ògúnlọ́wọ̀ PhD ẹ̀ẹ́jọ gbégbẹ́rẹ́ ìjà kalẹ̀ tí mo sì mọ̀ pé kí kí obìnrin kọ́tàtọ̀rin ni kọ́kọ́rọ́ tàtọ̀rin ẹnìkan ó lomi lẹ́yìn ẹsẹ̀ jẹ́ nìkan lọ́wọ́ kọ́kọ́rọ́ tọ̀ sí gbogbo ọ̀rọ̀ tọ̀ sínú tọ́gbà bá bára dúnmọ́ ọ̀dà tó wẹ̀lẹ̀ ẹ̀tọ́ bá báyìí mọ́ confam mo sọ fún ọ. kóbìnrin ó tọ̀ sí gò kọ́kùnrin ó tọ̀ sí gò ìgò tẹ́lẹ̀ kọ́ bẹ́ẹ̀ni ilé nǹkan kan obìnrin tó fọwọ́ ṣòfò sí. àwọn ọmọbìnrin lọ́wọ́ tó yà láàyò kò sáàyè fún ọlọ́run yìí o àwọn nǹkan tí ọ̀gá tí wọ́n refuse wọ́n challenge tá à ń fèsì nìyẹn kò sáàyè fún ọ́nìkẹ́ni nípìnlẹ̀ Ògùn wọ́n àbí gbà lọ. o lè lọ sí state mi. kó sá máa lọ sọ́nà. kóṣàkóyàkó lógún state. ọ̀sọ́dọ̀ Ọ̀yọ́ náà. Ọ̀ṣun oníbàjẹ́ Ọ̀yọ́ oníbàjẹ́ Ìbàdàn onídàrú. kó south west pàápàá. ibi báwọn kò gbà ó lè lọ sí Amẹ́ríkà tó bá lè gbà bẹ́ẹ̀ fún. wọ́n máa ń ibẹ̀ òun náà ní ritual killing. àwọn apàtàkì tàbí àwọn tó yẹ pé agbani àjùmọ̀jọ gbé nípa. wọ́n wá wọ́pọ̀ báyìí. ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń ṣe inú ọkọ̀ yàrá bí n tọ́sẹ̀lẹ̀ ní lẹ́yìn ilé epo àtisọ́lá amánubá àtẹ̀fẹ́ gbọ́ngàn lé ní. amánubá tọ́sẹ̀lẹ̀ ń bẹ tí wọ́n náà mọ̀ pé irú rẹ̀ náà wọ́n náà ń ṣe inú yàrá káàkiri ìbáraẹ̀tàn olóńgbò ti dúró gbígbàgbọ́ ẹ̀yẹ èkúté ní kẹ́ẹ̀pẹ́ ọmọ. ológi ní tajú dé èkó. gbogbo àwọn nǹkan mọ́nàbọ̀nà tó ń ṣe káàkiri tó ń rántí wípé olùkọ́ padà wọ́n láti ká ẹ̀yẹ. abisi tó ń ọlọ́pàá. rántí wípé ọba máa wọ ọ̀gáfà kó máa wọ 500,000 àti 1,000,000 láti náà ni wọ́n padà gbẹ̀yìn rẹ̀. ẹsẹ̀ mẹ́fà lé ayé. tọ́lọ́ bá tẹ̀. ni wọ́n rí ẹbí ọba àgbà ni wọ́n ti tó gbẹ̀yìn rẹ̀. tọ́wọ́ tó kú ẹ̀. tọ́wọ́ kú ẹ̀ ni wọ́n ti tó gbẹ̀yìn rẹ̀. tó ń kọ́ ìṣẹ́ntì ọ̀gá ìbá bẹ́tà kó ṣe kẹ́ni kó jáwọ́. sílẹ̀ ayé yìí náà. ẹ rí i pé àwọn nǹkan tá a kà kalẹ̀ yìí àwọn gangan náà ni challenges tó pọ̀ jù tó ń fèsì ní ìpínlẹ̀ Ògùn nítorí wọ́n bá jọmọ́ gbogbo ẹ̀yin awakọ̀ wa pátá ní ìpínlẹ̀ Ògùn akin Ọlọ́run ní díẹ̀ sí ọkọ̀ wa. àmín o. ṣùgbọ́n ẹ̀ka tó ti ń gbọ́n lọ́sẹ̀ tí wọ́n fi tó mi létí pé gbogbo ẹ̀ tí ẹ bá ń wọ ọkọ̀ èrò àbí tẹ́sí lásìkò yìí àwọn yìí ẹ wà fígíláǹtì wọ́n ní tójú tìyẹ́ ó ní àparò fún máa ń rìnà tó ní àwọn ibi tó ti ń yọ fóònù mọ́ ìyàlá nínú ọkọ̀ báyìí wọ́n tó ti ń yọ fóònù mọ́ ìyàlá nínú ọkọ̀ tó ní pé kéèsì sì ti ń lọ bíi mẹ́ta mẹ́rin wọ́n pè mí sákèsì ní eré àdìgbò ẹ̀ ní ìjẹta
pé rìpọ́ọ̀tù pé káwọn èèyàn wọ tán sí kí wọ́n sọ̀kalẹ̀ wọn ò ní rí fóònù wọn mọ́ ṣùgbọ́n wọn náà tí wọn náà bá wọ ọkọ̀ nígbà tí epo mumi ẹ̀gẹ́ ẹ má jẹ́ àwọn ọjọ́ tẹ́tẹ́rẹ́. kálí fura. ìṣẹ́rí onílàákàyè èèyàn oní ọmọ ara rẹ oní oṣù ẹnu rẹ o ní tí wọn bá pè ọ sí mọ́ dá sínú ọkọ̀. ọwọ́ tẹ̀ ló yẹ kí fóònù wa hand fóònù náà. sẹ́yìn tí ọba pè sí ọba ti ń dá sínú ọkọ̀ láti ibẹ̀ yẹn wọ́n ti lọ. tí wọ́n ti kó tó ń bá wọn ò ní mọ̀. ìlànà ìjọba ṣe ìrìnàjò ọ̀kan tàmàlò ló ń gbé kíní kan sí nǹkan kan èwo ti ẹgbẹ́ ọkọ̀ lọ́wọ́ wọ́n kọ̀ọ̀kan bá lọ́wọ́ lórí ìfẹ́ lọ èwo ní tí wọ́n pè ọ́ sí bẹ́ẹ̀ ni wọ́n ti gbé tó ọ̀rọ̀ lọ́wọ́ etí ìwé ọ̀rọ̀ ni wọ́n yìí. bẹ́ẹ̀ni kí ló kàn ọ́ pẹ̀lú ọ̀rọ̀ ní mọ́tò. ní mọ́tò tí o mọ̀ wọ́n rí. tí wọn ló ń jẹ́ Dọlápọ̀ ni. tí wọ́n ti lápọ̀. débi tó máa kọ́ èyí tó jẹ́ àkíyèsí kan fún gbogbo àwọn tábà ń wọkọ̀ sọ́gbà tábà ti wà ní ọkọ̀ tí wọ́n ti fẹ́ wọkọ̀ wojú àti gbàgbà kó tó di pé ọwọ́ ọmọ lọ́rọ̀ mi sẹ́ lápò. lákọ̀ọ́kọ́ ìṣẹ̀lẹ̀ táwọn kọ́ fẹ́ mú wá ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún tó kọjá. ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n. bẹ́ẹ̀ ni 27. ní ìyá 2024 ní eré Adó-Odò Ọ̀tà arákùnrin kan tá à ń pè ní Afeez Ayétẹ́rù. Ayétẹ́rù lóòótọ́. Ayétẹ́rù ayéwuwo. ayéwuwo sàdédé náà wọlé tọ arábìnrin kan tó jẹ́ pé ọjọ́ orí wọn ti wọ 70 ọdún 70 Madam Aduke Elukete lọ́wọ́ mú ọ̀bẹ ó sì yọ ọrùn ìyá ìkalẹ̀. ọdún bóyá oníyà. lẹ́bí sọ cp tó dé yìí má sí ogun mọ́mọ́ o àwọn akọ́wọ̀ tó yẹ pé oríire ní ẹgbẹ́ wáyé bẹ́ẹ̀ dìtẹ́ wọn ẹ̀dá rẹ̀ bí a bá dájú sí ẹgbẹ́ ìbára kó bẹ́ẹ̀ kẹ́kẹ́ wọ́n sọ̀rọ̀ wọn kẹ́ ẹ mọ́ sọ̀tà wọn kẹ́ ẹ lè bá ara yé gbé. kẹ́ ẹ lè bá rọ́nà lọ. bẹ́ẹ̀ ni ti cp wa yìí mọ́ pé ológun mọ́mọ́ tó gbogbo àwọn tí wọ́n ṣe tí ọ̀dà pátá gbogbo lọ́wọ́ pálábá wọn padà ségi tí wọ́n sì ní gbogbo ọmú. ọ̀run gbogbo wọ́n ń jẹ́ signal fún ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ògùn pé there is a new sheriff in the town gẹ́gẹ́ mo ṣe sọ. ó ṣe tán ọ̀rọ̀ padà fi tó ní sọ lọ́pàá létí dp àti àwọn ọ̀sánmọ́gbé rẹ̀ àwọn náà wọ́n ro nígbà tí ọkùnrin ìfẹ́ fi ẹsẹ̀ fẹ́ wọ́n padà rọ́wọ́ tó. ó wà nílé iṣẹ́ ọlọ́pàá tí ń ṣẹ́jú pàkópàkó lọ́wọ́ báyìí tó náà sì wà lára ohun tí wọ́n pàréèdì ní Eléwéran ní ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀. so nítorí náà ẹ jí kí gbogbo àwọn tá a bá ń gbèrò pé iṣẹ́ ibi la fẹ́ yàn láàyò ká kù nípínlẹ̀ Ògùn pátápátá kì í ṣe ibi tí a lè fi ṣe ibi tá a ti máa pé a fẹ́ máa ṣiṣẹ́ aburú bọ́ ọ bá fẹ́ ṣe ọ̀hún wò tó ọ báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ọmọdún méje tí wọ́n ní wọ́n jí gbé àkíyèsí wa àtòkí wọn lẹ́ẹ̀kan sí wípé wọ́n kó àfọmọnìyàn ṣe tí mo ní pé kó di DCP kó lè di síìmù tó lè fi bá àwọn tí wọ́n ṣiṣẹ́ láàbì ẹ̀rí yìí pé wọ́n ní iṣẹ́ dé ọmọ aláṣẹ jẹ òwúlé ọmọ aláṣẹ là kí wọ́n ní ọmọ lẹ́yìn ọmọ aláṣẹ sọ pé òun ṣe tí wọ́n sọ pé òun fẹ́ sùn tẹ́tẹ́rẹ́ láyè tẹ́ máa fi sí pé kó mójútó nítorí náà ẹ̀yẹ tí ẹ jẹ́ Ògùn state ẹ wà lóògùn state gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ní orí ètò yìí ẹ ti gbogbo wa pátá kí lọ mọ̀ wípé tí wọ́n bá gbìyànjú àti ṣiṣẹ́ lọ́wọ́ bí wọ́n rọ̀wọ́ tó wà o. má ṣe ni mọ́mọ́. má ṣe ni mọ́mọ́ lóògùn state ń sìn yìí o. ìṣẹ̀lẹ̀ tó ń sọ yìí ó ṣẹlẹ̀ ní Sango Ọ̀tà. ìyẹn tọmọ tí wọ́n jí gbé ọmọ náà ìgbé. arákùnrin burúkú ìfẹ́ pè ní Francis ó jẹ́ kọ́sítọ́mù màmá ọmọ ọdún méje yìí tó yẹ pé òun ṣe tíyà ìṣe náà ni pé ó máa ń yọ owó POS ló fi ṣiṣẹ́ sí wọn ní POS tó lè jẹ́ pé Francis tá a dárúkọ yìí òun jẹ́ ọ̀kan nínú kọ́sítọ́mù ìyá ẹ̀ tó yẹ pé tó bá fẹ́ lọ gba owó kò ní ibi méjì títí lọ ń gba owó ọ̀dọ̀ ìyá ẹ̀ ni lábẹ́ bíríìjì la fi máa ń sọ fún yín pé ẹni tí àbá rírí tá a ti rí tipẹ́ tó kù ní àkàtà wa tá a ti rí tipẹ́
ẹjí ká ẹ̀sìnmi ẹ̀ka ìyẹ̀wò dáadáa pé sẹ́ni ẹ padà sódò ọba gbé ṣé bó ṣe wà tẹ́lẹ̀ náà ló tọ́ wà. káfúrásì. ó dáadé. alábìnrin sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. sallallahu alaihi wasallam. because tí abákọ̀ tó àbá fura ká ìyẹ̀wò ká yiri ẹ̀wò ká ẹ̀sìnmi ẹ̀ka tó dáadé ó ṣeéṣe pé ó ní ọ̀padà wà pọ́n lára tí agbára ò ní ká ó ní nǹkan tó ṣẹlẹ̀ yìí. àwọn sọ pé kọ́sítọ́mà ni kò sí máa bá máa ṣeré. ìyá àmọ́ tó fi mọ̀ sọdá ń mo lágbájá wa wà ọmọ yìí dà wọ́n bá bẹ̀rẹ̀ sí máa fi mú fílẹ̀ ń mo lọ́mọ ẹ̀ ṣe kéde kan ń mo lọ́mọ ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí máa wọ́ ọmọ káàkiri. àwọn àbábọ̀ ètò yà mí lẹ́nu yìí pé CP wa wọ́n gba kéèsì yẹn láti Sango Ọ̀tà division ọ̀gá gbà fúnra wọn. láti gbà wá sí eléwé ẹran pé kí àti kidnapping tí wọ́n wà ní ìcháàjì irú ìṣẹ̀lẹ̀ báyẹn kí wọ́n take over àti CPO àti ẹ̀ka àti kidnapping o wọ́n bẹ̀rẹ̀ sí máa ń mú fílẹ̀ títí tí wọ́n fi gẹ́ẹ̀tì resource ní Ayétòrò tó sí wá ń bí. láti Sango Ọ̀tà Ayétòrò pẹ̀lú àwọn irinṣẹ́ tá a dákọ̀ fún yìí náà ni ó ti yé mi wọ́n ní ká má bẹ. níbi tí wọ́n ṣe kéde ibi tí wọ́n hide sí. wọ́n lọ wọlé lọ mú wọn ni. ibẹ̀ náà ni wọ́n ti rọ́wọ́ tó arákùnrin Francis ọmọ olójú wòkòwòkò tó pèrè ní kọ́sítọ́mà ìka ibẹ̀ ni wọ́n ti rọ́wọ́ tó tí o náà sì tó wà lára tí wọ́n pàréèdì ní ìjẹta òde yìí tí o náà ṣe kéde tó sì ti ń ṣẹ́jú pàkópàkó tó yẹ pé pẹ̀lú ògo Ọlọ́run láìpẹ́ láì jìnnà wọ́n padà ṣáàjù náà lọ sí ọ̀dà ọmọ ìlú ọ̀dọ̀. sẹ́rí eléyìí jẹ́kọ̀ọ́ fún ẹ̀yin student tẹ́ ń gbé papọ̀ tẹ́ wá lọ sílé ọlùdé long vacation tẹ́ wá padà dé tẹ́ wá ní bímí lágbájá ṣe ń ṣe tẹ́lẹ̀ náà látijọ́ ń ṣe pé bí má kókó wọnú ilé gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí má ṣe eré náà má ṣe bá ẹ wòye ara yín fúngbà díẹ̀ kẹ́ ẹ tó mọ̀ pé lágbájá tí ò solóso tẹ́lẹ̀tẹ́lẹ̀ sísè pé tí ń solóso lágbájá tí ò ṣe wúkọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sísè pé tí ń ṣe wúkọ̀ọ̀pù lágbájá tí ò mú gbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kíní burúkú náà lágbájá tí ò ṣe wúkọ̀ọ̀pù tẹ́lẹ̀tẹ́lẹ̀ sísè pé tí ń ṣe lágbájá tí ò mú gbó tẹ́lẹ̀tẹ́lẹ̀ sísè pé tí ń mú gbó ṣé ẹ fi máa ń dáadáa kó má bàa jẹ́ pé ìgbé papọ̀ yín padà yóò padà ṣokùnfà kú kánú ẹ̀yẹ tẹ́ bá jọ ń gbé papọ̀ tẹ́ ẹ bá wà fẹ́rí kíáfù ilé ìjẹ́ mẹ́sẹ̀jì ẹ̀kọ́ kàtà àríkọ́ lára tọmọ tí Francis jí gbé lọ nìyẹn sí Ayétòrò. lọ sí Ayétòrò. eléyìí náà tí ọ̀rọ̀ náà la fẹ́ sọ yìí. àwọn ìbejì ọ̀rọ̀. ìbejì àmọ́kọrin fún wa ìbejì ọ̀rọ̀ ni a lè sọ. ìbejì ọ̀rọ̀ náà wọ́n gba àlejò ọ̀rọ̀ ni. àlejò ọ̀rọ̀. ẹ máa kọ́ ọkọ̀ yẹn gan bóyá bàbá tó bí wọn tó jẹ́ Yémítà. bàbá ni Yémítà. bóyá bàbá yẹn bóyá ó kọ dáadáa ni o ẹ wá wo bí tí wọ́n á tàgé ọkọ̀ yẹn sínsìn. Yémítà. àwọn tí ń tàn yàn jẹ. àwọn tí ń tàn yàn jẹ. bẹ́ẹ̀ ni. wọ́n tàn yàn pa. bàbá sọ pé Yémítà ló ń jẹ́ o ẹ má tà mí o. àwọn ilé ìbejì ọ̀rọ̀ tá à ń dá ọkọ̀ yìí ẹlẹ́tà ni wọ́n sì ń tàn yàn. kò tiẹ̀ jẹ́ kan nù àwọn méjèèjì. ìṣèjọba náà lọ́n pé ìkejì gan tó fẹ́ lọ. Kẹ́hìndé arọ́wọ́tò ọwọ́ ti bá. ọmọ ìyá méjì ti rí wèlé. bẹ́ẹ̀ ni sẹ́rí ọmọbìnrin tí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí kọ́lọ́wọ́n bá kí ó bá ní rọ́ àwọn òbí ẹ̀ lójú. kí wọ́n ti yọjú. bá àti rí wọn sígbà wọn ò ní padà gbọ́n náà ẹgbẹ́ sábẹ́kútà ilé ń ṣe òkèèrè ní ẹ ń ṣe é sí wọn ọmọ ọmọ inú ìlú débi pásìlì ó tètè tú. ọmọ táwọn ń dárúkọ rẹ̀ yìí ọmọ kékeré ló náà tí ò tí ì ṣe pé bóyá òun ṣàgbà kan tó dàgbà lọ tẹ́tẹ́rẹ́rẹ́ orúkọ rẹ̀ ń jẹ́ Dárasími. wọn ní Bùsáyọ̀ ni. Dárasími ní Kẹ́hìndé sọ ní Bùsáyọ̀ ló ń jẹ. bá orúkọ táwa sì mọ̀ tá a mọ̀ pé orúkọ ẹ̀ àti àwa ti gẹ̀ẹ́tì orúkọ ẹ̀ ṣé ẹ fẹ́ máa bá mi orúkọ tí mo kà ṣe ẹ fẹ́ padà ni. mi ò padà níjẹta ló ń wá sọ pé Bùsáyọ̀ gangan lórúkọ ẹ̀ ṣe pé òun ni boyfriend yẹ. kò sí wàhálà ó lè wà nínú ọkọ rẹ̀ kó jẹ́ Bùsáyọ̀ kó tó jẹ́ Dárasími orúkọ tẹ́mi rí mi mọ̀ nǹkan àfihàn pé Dárasími sọ̀rọ̀ mi ti yé yín. so ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ẹ̀yìn ilé epo
àti Ṣọlá tẹ́ bá gba street yẹn lọ sókè tó ìdájú pé àwọn ará bí kì í ṣe pé àìsàn ṣe wọ́n ṣe máa ṣe ó náà la fi máa ń sọ fún yín pé if you see something something. ẹ̀yin ará àdúgbò lẹ́ẹ̀ta ọlọ́pàá lólobó tẹ́ ẹ bá rí nǹkan kàyéfì yóò bá ní ẹni tọ́ka lọ́mọ o àbúrò nìkan wá. ọlọ́run ní jẹ́ ká burú ọkàn wá àmín o. tó bá ṣe pé ọmọ àdúgbò náà ló bá mú tó dúnbú ẹ̀ náà bá sì rí ó ṣe padà tún jọ̀kan nìyí ṣùgbọ́n ẹ wọ́n sùn tẹ́tẹ́rẹ́ débi wípé mo lóògùn bẹ́ẹ̀ náà ẹ fẹ́ sọ wípé ẹ mọ̀ pọ́n ara bí pẹ̀lú ìrìn ẹsẹ̀ wọn ìhùwàsí wọn pé nǹkan kan ló ń bẹ̀ yẹn. wọ́n lè má mọ̀ bóníṣègùn ni wọ́n. gbogbo ẹni tó bá bo tí òye ó bù mọ́ra tó bá bo aburú mọ́ra tó ní kọ̀kànmí yóò padà ra burú. ìjọ tí ó bá padà kàn ọ́ o lè má lẹ́ni tí ó gbọ́ ọ lẹ́ o tí ó fi kùmọ̀túlé ẹ̀ka ẹ̀yẹ́ tẹ̀ ń gbé ládùúgbò yẹn ọ̀rọ̀ bá wí ètò àwọn fi bá wí ni wípé no matter how it may be kò síbẹ̀ yóò ṣe máa ṣe àwọn ẹsẹ̀ kan tí mú ẹ̀rù dání ládùúgbò tí ládùúgbò yìí ò ní máa fi ilé ẹ̀ in one way or the other. wọ́n máa fura. èèyàn lè máa dún nǹkan tí wọ́n máa àfẹ́tà àdúgbò sí i kọjá pé àtàjẹ́ olórí ládùúgbò yẹn tí wọ́n bá dáńtọ́ kí wọ́n má pè sákèsí kọjá pé wọ́n ti pè sákèsí tí lágbájá ládùúgbò ìkọ̀bá aládùúgbò mu ó ṣeéṣe pé tọ́lọ́pàá bá lọ tọ́lọ tí a lọ yà ṣàyẹ̀wò sílé ẹ̀ kí wọ́n discover àwọn nǹkan kan tọ́jọ́ mú báyìí kí wọ́n ti mú kọ́ má jẹ́ pé ṣẹlẹ̀ ilé tí òfin ní wáyé ṣùgbọ́n kọ̀kànmí mo ṣe sọ níjọ́ tí wọ́n bá kàn yín sọ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nìsín ó fún àdúgbò ẹ̀ lóko tí ọ̀dà àti ń ṣọlá. sọ pé fún lóko tí ọ̀dà àti ń pa wọ́n. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó fún àdúgbò yẹn lóko tí ọ̀dà onáà láti máa sọ wípé ó kọ tí bàbá tó ṣe é bọ̀ láti gbà wáyà ọmọ kan tí ò nítumọ̀ kan yóò sì padà bá yé oko wọn yẹ irú ẹ̀ náà làwọn àbejì ọ̀ràn yìí tí wọ́n padà bá ayé orúkọ bàbá wọn jẹ́. yémi tàn ní lórí ọ̀rọ̀ ọmọ tá à ń sọ tí wọ́n pa yìí ọmọ yìí jẹ́ àfẹ́sọ́nà Táíwò tó láwọn àjọ ń fẹ́ra mọ́ pópósì tó ń fi ń fẹ́ òun náà ní pé òun ti ní lọ́kàn pé òun pa gbogbo ẹ̀yà bí ọmọ ntọ́ bá jẹ́ tọ́ ọmọ yín lọ́wọ́ yín tí òfin ní wò kú tí òfin ní wò ta bóyá wo bèrè sí àní o pátá ni o afẹ́sẹ̀rún ni o arọ̀sẹ̀ ni o gbogbo yẹn wà láyé ara ojúṣe òbí níwọ̀n ìgbà tọmọ ọba tí ì máa ṣiṣẹ́ tọmọ ò tí ì dàdú tó sì wà lákàtà yín torí tẹ́lẹ̀ bá pòdíìsì gbogbo nǹkan báyìí ó wà yìí sí àfọkùnrin láti tà wọ́n nítorí báwọn náà wọ́n fẹ́ ṣètọ́jú ara wọn torí tọmọ táwọn sọ yìí náà bá ní kí ni wọ́n lára ọkùnrin àgàràgà yẹn tójú ẹ̀jọ̀ ìnàkí ẹgbẹ́ bá ti ń pààyàn kò ní í jọ̀yàn mọ́ ẹnu wọn tó ṣiṣẹ́ abúlé yẹn àgàgà tí wọ́n pààyàn kódà kò fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìmí kí ìṣe burúkú tí ń ṣe yẹ ọlọ́mọ fi ń bọ ojú wọn jẹ́ tó pé àwọn ọgbọ̀n ò ní lè tuma kò sọ́sọ́ tí wọ́n lè wọ̀ kò ní dá ọlọ́run wọn mi ì tí ì lọ́sọ tí wọ́n fẹ́ wọ̀ kò ní dá ọlọ́run wọn nítorí náà ẹ̀yin òbí èyí kan gbogbo yín o ọkàn gbogbo yín pátápátá ọkàn yín kó tó di pé irú ìṣẹ̀lẹ̀ bá ń ṣẹlẹ̀ ẹ ti gbogbo apáta kí ká máa fura sáà lọ́pàá pẹ̀lú bàtà bá rí ọlọ́run ní jí ká lulẹ̀ mọ́. mo kí ni kí wọ́n fẹ́ wá fún ìgbìyànjú wọn tọlọ́kùnrin náà ìbásá lọ. láfẹ́ wa wọ́n gbìyànjú. DPO láfẹ́ wa CSP mọ́mọ́ mo kí wọn pé ọkù àfọmọnìyàn ṣe torí lọ́pọ̀ tí bá máa ń fi ọ̀rọ̀ fọlẹ̀ ní nígbà tí wọ́n gbọ́ etí gbọ́ yìí kẹ́tẹ́ onáà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí máa ń ṣe ìwádìí àti kí àwọn fìgìláńtẹ́ àgbẹ̀kọ̀yà pẹ̀lú iṣẹ́ takuntakun táwọn náà ṣe wọ́n ní kí a fọwọ́sowọ́pọ̀
òun náà ni ó jẹ́ àjọ rìsọ́ọ̀tì ọlọ́pàá yìí ṣàjẹ́ wọn wẹjú. tí ṣe pé wẹjú inú etí bọ̀ tá a bá gbọ́ òun náà ni ó mú ara tá a fi ṣàṣeyọrí ṣùgbọ́n mo rí mi ò ní wí bọ́lá bá rí tọ́ọ̀ sọ fún wa ó ṣe é ṣe kọjá pé ilé ẹ̀ náà nọ́mbà àkó. if you see something say something. if you see something say something. PCRC. tọ́ọ̀ bá rí tọ́ọ̀ lọ́wọ́ wí ó ṣe é ṣe kọjá pé ilé rẹ̀ òun náà ni wọ́n ń bọ̀ wá kó. èyí tó wò tó sẹ́ lọ iléeṣẹ́ ọlọ́pàá náà ti rọ́wọ́ tó. Akẹ́yìndé àti rọ́wọ́ tó jẹ́ wípé àwọn méjèèjì náà converse pé lóòótọ́ ó ní àwọn ní lọ́kàn pé fífẹ́ tí ń fẹ́ o àwọn fẹ́ pa ṣubú ni àwọn ayò apá wọn yóò rí wọn ti preserve ẹ̀ sínú tí wọ́n preserve ẹ̀ sí èyí náà wò nígbà tí wọ́n dénú ilé ibi táwọn olóburúkú ìṣẹ́ ń gbé àwọn ọkùnrin má ṣàǹfààní ní ojúbọ wọn sàárín. ẹ ti lọ bẹ. mọ àwọn tí ẹ bá jẹ́ kan òòṣà abéjì ibi sábọ̀dù wájú ilé ẹ ti dé bẹ. òrìṣà abéjì ọ̀ràn. òòṣà abéjì can you don't imagine. àwọn abéjì. òòṣà abéjì. àwọn abéjì yé mi. abéjì ló ta àbí wọn yẹ ta. ń gbọ́ Kẹ́hìndé. yorùbá lẹ́fù. obèjì ló sọ oníṣà. ẹ má ká sọ yẹn lónìí oníṣà. wọ́n ti gbọ́ ẹ máa sọ. ebi náà ló fi tàn jẹ́ ṣe òòṣà abéjì wọ́n sì ń dún gbé èèyàn. ìbejì kì í ṣèkà ló ṣe bu wọn lọ́wọ́. ìbejì kì í ṣèkà ló ṣe bu wọn lọ́wọ́. mo ti ọ̀rọ̀ yín yé mi. ẹ tí ò ń ṣe ìbejì gan tó ṣe gàgà sí kò mú lọ́wọ́. ṣé ti gúnlẹ̀ torí wọ́n ṣẹ́jú sí mi fún ìpolówó ọjà. polówó ọjà torí lórí eléyìí tí ọ̀gá Badmus ọ̀gá SP Badmus kọ́sì mọ̀ pé Yẹmí sọ̀kalẹ̀ yìí ìbéèrè wà tí mo fẹ́ bi wọ́n lórí ilé ẹja kọjá sẹ́ka polówó ọjà wa náà. ètò ti àárọ̀ yìí tó jẹ́ àkànṣe ẹ̀sán láàrin pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lábẹ́ yọ̀ǹda CP wa Dr. Lanre Ògúnlọ́wọ̀ wọ́n mọ̀ pé iṣẹ́ takuntakun iṣẹ́ ńlá ní iléeṣẹ́ ọlọ́pàá ń ṣe ẹ ti gbọ́ gbogbo àlàyé lẹ́nu SP Badmus cousin Ọ̀pẹ́yẹmí. ọ̀gá mo ní àwọn ìbéèrè kan tí ó ń bọ́dà mi àwọn Àgbẹ̀kọ̀yà Wọlé Akíndélé Akínyìn ní tí ó sì ń bọ́dà mi ni wípé ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ ni pé set up ni ṣùgbọ́n nínú àlàyé tí Kẹ́hìndé ṣe nígbà tí wọ́n ṣe àfihàn ẹ̀ ó ń dárúkọ rẹ̀ kan pé Ìfakóredé náà sì ní ó ní òun nílò orí nǹkan kan ǹjẹ́ àwọn yẹn wípé Fákóredé yìí náà lẹ́jọ́ jẹ́ torí Kẹ́hìndé sọ pé òun ò ṣẹ̀ṣẹ̀ máa ta ẹran èèyàn fún Fákóredé yìí ìyẹn ni ìbéèrè àkọ́kọ́ then tí Fákóredé yìí ò bá béèrè pé òun nílò orí ǹjẹ́ àwọn yẹn wípé káwọn ọ̀dàrà tó ń bàjẹ́ tí ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́ ó ṣe é ṣe kíkú yẹ̀ lórí ọmọbìnrin yìí kò lóun ń fẹ́ ẹran orí ó sì sọ pé àwọn òṣèṣẹ́ máa ta fún ó ṣe jẹ́lẹ̀ ló tú àṣírí ìyẹn ni mo fẹ́ wò pé. náà la fi máa ń sọ pé bí ọba sí òun rà kò lè sí òun tà kò lè sí òun jí. láti lè pe bóyá kẹ́ ẹ pé Fákóredé yìí náà kóun pẹ̀lú Kẹ́hìndé takora wọn. ẹ fọkàn balẹ̀ ìwádìí tó péye ń lọ ó sì ń bọ̀ lórí ẹ̀. Kasimu ńkọ́ wọ́n ń dárúkọ ẹni wọn pé Kasimu yẹn ló dún bú ẹ̀. Kasimu ṣẹ̀ṣẹ̀ ń lọ lórí náà lọ. wọ́n jẹ́ káwọn bí Kasimu adébẹ̀rẹ̀ bí Kasimu kíní kan ní. ọkọ̀ tí a tó iṣẹ́ ń lọ lórí ẹ̀. lábẹ́lẹ̀ pẹ̀lú ògùn ọlọ́wọ́ sì fún yàrá sí oríṣi. so Ìfakóredé yẹn ló sọ pé òun máa ra orí. wọ́n ní Fákóredé ló sọ pé òun nílò orí. kò nílò orí lọ́wọ́ àwọn èjì rẹ̀. Kẹ́hìndé ló sọ bẹ́ẹ̀ pé òun ò ṣẹ̀ṣẹ̀ máa káwọ́ pé set up ni pé wọ́n fẹ́ fi mú ṣùgbọ́n orí ló béèrè Kẹ́hìndé wá sọ pé òun ò ṣẹ̀ṣẹ̀ máa ta ẹran ara èèyàn fún Ìfakóredé kì í ṣe Fákóredé alápọ̀ ọ̀la torí fóònù pọ̀ láti bí ìjẹ̀rẹ̀ kì í ṣe Fákóredé alápọ̀ ọ̀la Fákóredé yẹn kọ́ o. kí ẹ bá wa bójú wo àárín yẹn Ìfakóredé Kẹ́hìndé ló dárúkọ pé olóhùn ń ta nǹkan fún. àwọn tó bá yẹ kó gbọ́ sí tí gbogbo ẹ̀ ó tó fi di lójú dáadáa wọ́n á gbọ́ ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé ọwọ́ ti bàbá ẹ̀ ní àti ní sọ̀rí fìdí tán. Alukoro pẹ̀lú gbogbo àwọn nǹkan tí mo dọ́gbọ́n rí lórí fóònù yìí àwọn tójúbọlé ẹ̀rí pé àwọn obìnrin náà wọ́n sòfin ṣe ètùtù àlàyé o mi ò gbọ́ kán ní wọ́n pa ọkùnrin kan yọ nǹkan ọmọkùnrin àbí nǹkan káwọ́ obìnrin náà ni àwọn obìnrin ló sì ń tójúbọlé jù bẹ́ẹ̀ dé ṣọ́ọ̀ṣì àwọn ló pọ̀ jù bẹ́ẹ̀ dọ́dọ̀ àwọn àfa àwọn ló pọ̀ jù bẹ́ẹ̀ dé babaláwo oníṣègùn àwọn obìnrin ni ẹ̀ẹ̀kan máa gbọ́kọ̀ mọ́ mi lọ́wọ́ kọjá mi máa tà kó má tuntun ṣọmọ mi kí n yọwọ́ ju ǹjẹ́ ẹ̀rù wípé òrí ni kí ni sọ ní lọ́jọ́
pẹ̀lú àwọn àwòrán tí ẹ fi ń hàn mí yìí tí a bá wo ibi tí àwọn ènìyàn ti ń ṣe iṣẹ́ ìṣègùn ẹ̀yin obìnrin alukoro. ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ yìí Ọlọ́run jẹ́ agbọ́n àmì o. ẹni ó bá sì gbọ́n náà kó má bá òmùgọ̀ tí wọ́n padà sọ di òmùgọ̀ náà rìn. àmín. torí tí òmùgọ̀ bá fún yàn ní mọ̀ràn ó ṣe ṣe kẹ́ tí òmùgọ̀ fún ní mọ̀ràn kó ní òkú padà di òmùgọ̀. òmùgọ̀ padà. ọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ ńlá ni ọ̀kánjúwà àìgbàfọ́lọ́hún àìgbàpọ́lọ́hún ní máa ṣe nǹkan ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti fi ẹ̀mí ara rẹ̀ ṣòfò. Allahu Akbar. bẹ́ẹ̀ bá ń tàn tọ́bájú ní làákàyè obìnrin wọ́gán mọ́ ṣùgbọ́n ọ̀kánjúwà àti pé ohun ẹgbẹ́ mi ṣe ọ̀fẹ́ kò sí nínú ṣe bẹ́ẹ̀ bá ti lè tójú bọlé jù wọ́n ní òtúlétúlétúlé fọ́ bòkú lójú bẹ́ẹ̀ bá ti lè tójú bọlé jù yọ padà jà sísàrè. tójú bọlé ẹran lóru sọ́rí ẹ̀yin lóru o. bẹ́ẹ̀ bá ti lè tójú bọlé jù kíni ó ń súnmọ́ bí aṣọ white wà nù. God forbid you. ọmọ tá à ń sọ yìí Bùsáyọ̀ ni o Dárasími ni o ọmọ ọdún mélòó ni tó fi jẹ́ pé ó ní bí oṣù mẹ́ta ló ti ń fẹ́ ẹ bọ̀. just 3 months. mo rò pé nígbà tí àwọn tí kórè dẹ́tẹ̀dá kan tó request fún orí tó fẹ́ rà ní àwọn pé táìmù tó a ti sìn àwọn ti ń rè láti bíi 3 months ó ti dàgbà díẹ̀ sí ọ̀yá máa bọ̀ àsìkò tó. adìyẹ tá a ṣe máa gba Christmas yóò wúlò. adìyẹ tí wọ́n ti ń gba Christmas yóò wúlò. ó ti gbójú ti kéde o. tó o pé bímọ tó ẹjọ́ bẹ̀rẹ̀ ẹjẹ́ ìyá ayé abiyamọ kẹ́sì abiyapa. hello. ẹ̀ka tí ń jẹ́ òdodo ọ̀rọ̀. ẹ káàárọ̀ sà. ẹ̀ka tí ń jẹ́ òdodo ọ̀rọ̀. tó ní inú tí ọmọ ń fa kúkúrú ẹ̀mí fún abiyamọ jùláyé ó ní kọ́mọ rẹ̀ kú lọ́nà tí ò dáa. ọlọ́mọ jẹ́ rẹ̀ alukoro wọn ní banga ńlá ńlá ló ń bá àwọn aráàlú ló àbí wọn tún àwọn tí wọn yóò wẹ níbi àti mú àwọn tó yin banga yẹn. gbogbo táwọn yẹn ti kò mention tí bó ti bá gbé kúrò lára tó. àwọn ọmọ yẹn náà smart àwọn àgbàlagbà mi náà máa yìn wọ́n smart wọ́n máa jù báyìí wọ́n ti ṣọ́ wọ́n ti fojú ṣọ́lẹ̀ wọ́n ti rí wípé kò sẹ́ni tó máa rá wọn wọ́n sáré jù wọ́n sá pamọ́. gbogbo ẹ̀yin obìnrin pátá ọwọ́ àwa tá a jẹ́ àwọn obìnrin tá a sì ń sọ iná ìgbà náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní fọwọ́ ọmọ wọn lọ bí tí ó ti lọ àwa làwọn àtàwọn ọmọ àtàwọn tí ẹnikẹ́ni tó wà nídìí wọn yìí bá nígbà tí wọn gẹ́gẹ́ tó bá ti ń fẹ́ ẹ̀kọ́ tí ọ̀dà tó fi ń kọ́ máa ń nu ilé. tó rọrùn fún àwọn aráàlú láti lè tètè ọmọ tó ti máa ṣiṣẹ́ tó ń bẹ̀rẹ̀ yá mi 10,000 naira. ẹ wá fàlẹ́ Gbọ́dọ̀ ti rí. tó ní nǹkan méjì ló ń sọ fún àkọlọ gbígbà sẹ́wó àkọkọ́ máa tẹ̀lé àwọn àti bíbí káàkiri. àwọn ìyá náà fẹ́ràn rí pé iṣẹ́ táwọn ṣe rọ̀ṣọ́ àná àfi máa ṣe ẹ jẹ́ ká tún wọ ẹlòmíì lórí ìlà. ẹ̀yin obìnrin lè bá mi o ẹ pé àwọn ọmọ yín ìdìbò ó wà ní àkàtà yín ni àbọ̀ wà ní ẹ̀yìn odi tọ́wọ́ ọmọ tó lóyún sí ìbáraẹni sọmọ tó gé lórí ní ìsìn ọmọ ìlú òkè ni wọ́n pè. àmín. bí a ìgbàlá pọfẹsì tá à ń bọ̀. náà wọ́n máa tọ̀yìn náà wà níbi kábàáyé sí nílùú òkè. wọ́n máa lọ skul kì í sẹ́nu yàrá yín ní ti skul àbí bẹ́ẹ̀ ni o. tó ní àkọ́jọ́ pé ní ìlú tẹ́ ẹ wà ní ti skul ó ti kó làkàtà yín ojú yóò tó kì í ṣe pé ẹjọ́ ń dọ́ra wọn lójú ẹ fẹ́ lé mẹ́sẹ̀jì tó dáa ẹ máa fi ránṣẹ́ sáwọn ọmọ yín ní ẹlòmíì gángòdì sẹ́rí wọ́n ní ẹ̀ńtọ́gò ìgbésẹ̀ téèyàn lè gbé ọlọ́mọ kò yóò gbọ́ ṣòro kó tí ó bá rárá rẹ̀ ní sí létí. ọ̀rọ̀ tẹ wèrè ọlọ́kadà o. tó bá ti gbé yín ọlọ́gbọ́n olóògbé tẹ́ ẹ tiẹ̀. jókòó lẹ́yìn ọ̀kadà òróró tajà tó wá di wípé kíní kankan lórí Kàṣífù ìfò tajà. tí ń polówó òróró tajà kásìfù tajà ìbájá pé kò náání ẹ̀mí èèyàn àwọn ti takò kó tó dé tó bá ta. náání ẹ̀mí èèyàn bó tó bá ní kọ̀ Ẹni ó yẹ kó ló ra lè- páàkì ní kò lè àgbẹ̀ polówó pásítọ̀ tó kó ti takò tó dé ta ni. ẹ̀jọ̀ tó wá wà só ìbí àwọn ìyá wa lásìkò tó ń wà ọ̀kadà lọ tó wà lórí yẹn ọ̀yà mọ́sálásí. fóònù yẹn síra tó bá ojoojúmọ́ ni ẹnikẹ́ni tó bá ń ṣe irú owó ẹ̀ tó pa ní sátidé ọmọ àná ṣọ́ọ̀ṣì ní sunday èdè tó monday pa good morning Ẹ bá jesus rí bí oṣù tó ti kó lọ ọlọ́pàá já kan ní kó fi awara wa tí wọ́n bá pa àwọn ọ̀yà wa àwọn Falẹ̀ wọn oúnjẹ wa lọ́wọ́, àwọn òbí wa kẹ́kẹ́ lójú lórí kó sọ rẹ̀ tó yìí bá kalẹ̀, pé tó má fẹ́ ní wọ́n lu àwùjọ náà rẹ̀ ọ̀dà tí ò bá gbogbo jọ owó tó lójú, pa nínú ọmọ wọn tí ìgbà wọ́n yẹn ṣe tó fi friday ti saturday sọ yìí kalẹ̀. Tẹ́ bá dẹ̀ rí ọlọ́pàá lọ ní kọ̀ọ̀kan sunday nítòsí ibẹ̀. èwo ló tó bí àwọn ìṣe monday tuesday wednesday thursday wọn lábẹ́ ìwé olú tó ìwé olú rẹ̀ èyí 10,000 ọ̀nà 5,000 pàdé ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú wọn ní iye tó ń jà náà ẹ̀ ẹ̀ sọ́dọ̀ ìbí kan ibẹ̀ yẹn ni ìwọ̀n ń kó lọ. ẹ ṣeun
láwọn tó ti sọ ṣọ́ọ̀ṣì di ṣọ́ọ̀bù àwọn ẹnìkan tó ní ara tiẹ̀ sí ilé tiẹ̀ ń ṣòro wọn lẹ́nìkan ń ṣe àjẹwò ló ń ṣe ewu bí oṣù wọ̀nyí lóye tí ẹ rìdíìsì kọ̀ǹdọ́tọ̀ lọ́sẹ̀ lọ́dún yìí ẹ rìdíìsì tó dúró lọ́sẹ̀ bá bá lọ́sẹ̀ lọ́dún yìí kí ẹ lọ́wọ́ tó ní kí wọ́n fi kọ́ alẹ́ sọ̀rọ̀ ọmọ ìjọ́rùn. máa forúkọ ṣùgbọ́n ó dárúkọ oníṣègùn kan lórí ẹ̀gọ́ ọ̀ka èmi ò ní sọ torí mi ò mọ̀ bóyá ẹ ti rí mú abẹ́ ti rí mú ó ní òun ló máa wọ́n 50,000. ó yà ó sọ pé ní àgọ́ ọ̀ka ó lóun ló ra owó ní 50,000 ó ti tọ́ láìpù lọ́dọ̀ àwọn ọlọ́pàá lélẹ̀ wíwọ́. òkè bẹ́ẹ̀ ó ti sọ́mẹ̀ yà ní. láàgọ́ ọ̀ka 50,000 naira bí ẹ bá jẹ́ pé nígbèrè owó nígbèrè owó nígbèrè ẹsẹ̀ ṣé ẹ mọ̀ pé ìwà ìpànìyàn dúró ẹni lójú. ìyá bíi ti tiẹ̀ sọ́wọ́ bíi tiẹ̀ tó lójú bíi tiẹ̀ olórí bíi tiẹ̀ o sì ra owó ẹ̀. ó ti ọ̀rọ̀ pé tó bá sùn kankan tó bá fọ́ ní. ó ti ẹ̀ ọ̀ bẹ̀rù pé kọ́ ọwọ́ tó wà yẹn kọ́ ọwọ́ bá sọ̀kọ́ yọwọ́ yẹ kọ́ padà gà ọ́ lọ́rùn. èso pàtíṣẹ̀ nìyẹn. ìdí kọ́mítọ́lọ́jì ẹ̀ṣẹ́ nítorí àkókò òdòdó ìgbà àlùkò sọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀rọ̀ nípa wà nílé ìjọ ẹ̀yìn tí ẹ bá túmọ̀ sọ́dọ̀ nípa alábìàmọ́ ọlọ́wọ̀n níjà lọ́rọ̀ ẹ̀kọ́ ọlọ́wọ̀n ní fún ọ̀sẹ̀ ìpàdé tó kí ẹ̀jẹ̀ káwọn bóyá ní ìjọ ilé ìjọ ilé ìfọ́ lóúnjẹ lè yí ìjọ ìjẹ́ káwọn ará òbí òbí tó sáré mẹ́tọ́ ìjọba ṣe jù ọlọ́wọ́ gbà wá ẹ̀jẹ̀ káwọn náà túbọ̀ kíyè sára ìwọ̀n balẹ̀ yọ̀ ń tojú bọlé mọ́ ọkùnrin tó ń ṣẹ̀ṣẹ̀ pàdé ó ti ń tẹ̀lé gúnmọ́gún orí ìwà olówó tó wà lọ́wọ́ gẹ́gẹ́ bí alùpùpù ló ṣe sọ lórí ètò láàárọ̀ yìí. ọlọ́pàá kò dédé lọ mú yàn lọ́wọ́ ní dàgbàjúbò ó lójú nǹkan tó máa ti ṣẹlẹ̀ kó tó di kó ní mú ọwọ́ tó nígbà tí lọ́wọ́. now the end gbogbo wọ́n sọ lẹ́gbọ̀n láwọn fẹ́ àwọn lọ sí station láti lọ bá àwọn ṣe lè ṣẹ́tù ẹ̀. a ti jẹ́ wípé nǹkan tó ṣẹlẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ tó ṣe é ṣẹ́tù ló fi dípọ̀ ń gbé wọn lọ sílé ẹjọ́ tó wọ́n sọ nǹkan tó kàn lè ṣẹlẹ̀ gangan kí nìkan tó wá mú wọn fún ẹ̀ṣẹ̀ wo làwọn ènìyàn ẹ̀ṣẹ̀ táwọn ọlọ́pàá yẹn fi wá mú wọn ṣàlàyé yẹn fún wa but inú mi dùn wípé wọn ti kó wọn lọ sílé ẹjọ́ wọ́n ṣe wípé yẹn ní ọlọ́pàá fọwọ́ dọwọ́ bo justice àbí wọn ò ṣe nǹkan tó yẹ kán ṣe. wọ́n ti ẹ̀jẹ̀ màmá àdìsá. kó wọn lọ sí ilé ẹjọ́ tó tẹ́ bá ní ẹni interest nínú kéèsì yẹn ẹ tẹ̀lé wọn dé ilé ẹjọ́ yẹn kẹ́yìn follow up láti mọ ìtọ́rọ̀ yẹn máa forí sọ. ọ̀rọ̀ rẹ̀ di kóòtù bí kún ló lo oní tápà kúté ní ọ̀rọ̀ rẹ̀ di kóòtù. màmá àdìsá ọmọ tí ń gbà ìmáà mi máa tiẹ̀ sí kóòtù ní wọ pẹ̀lú adájọ́ dẹ̀ ẹjọ́ wa lọ lọ́jọ́ ẹ máa bá lọ rán ọlọ́run ẹ lọ́wọ́ kálukú ló lè kó papọ̀ káwa ṣe méjì ọ̀gá tó ní àdátọ́ ọ̀gá ilé lẹ́tà mo kí ẹ tó àdátọ́ ọ̀gá ilé o ẹ ṣe ẹ kó àdúró ti wà o ọ̀hún ọkọ̀ ojúmọ́ ta àmì o àmì ẹ ṣeun. ṣé nǹkan tó ń ṣẹlẹ̀ níbi ọlọ́kùn ṣàtúnwá àmì àwọn obìnrin àti kọ́lọ̀ tuntun ló yọ. tí sọ pé kí nìyẹn o. ìṣe ibi ẹ̀sìn wọn tó ń kọ́ ọmọ àwọn kọ́ níbi ìṣe àyè ẹ̀rọ tí ẹ bá bẹ̀rẹ̀ lọ ní ìṣègùn tó ń ṣègùn ìgbà 20,000 lọ́wọ́ tó ń lẹ́fún ilé ṣe ṣé ń ṣègùn rẹ ilé ìṣe ṣe ẹ̀kọ́ rẹ ó fi wíwá ẹ̀rọ ìgbà 20,000 lọ́tọ̀ ìgbà ìlú ìlú 20,000 ìṣègùn ṣé ìgbà ìkànnì ti tọwọ́ yẹn àbí mẹ́rẹ̀ torí bẹ́ẹ̀ ọlọ́wọ́ dé ti wà ẹ̀yẹ́ ọ̀sán fún ọlọ́wọ́ tó ń bọ̀ wà pẹ̀lú wa. ọ̀gá bá bẹ̀rẹ̀ ó yẹ láti kún lórí yìí tí wọ́n bá tún ti fẹ́ gbé ìpè ẹ̀jọ̀ gbogbo ẹni tó bá fẹ́ pè wá ẹ máa bá wa yíjú lọ lẹ̀ ẹ̀jọ̀ akànjẹ́ kárákùnrin yìí lọ bẹ́ẹ̀ ni bàbá ẹ̀ má bínú àlọ́fẹ́ ìpè tó fún wa máa dùn dání irúfẹ́ ibi tí wọ́n fi mú owó hàn sáwà náà ṣùgbọ́n ọtí táwọn ọlọ́pàá bá parí ìwádìí ló máa tọ́ka àbí àti Ṣadé. ojúṣe ọlọ́pàá náà ni pé ẹni tó bá wọ́n ti sì rọwọ́ tó yàn kò tí ì túmọ̀ sí wípé òun ló ń ṣe nǹkan yẹn iṣẹ́ ìwádìí ló máa tọ́ka sí àwọn ẹ̀rí tá a bá rí kó jọ ló máa tọ́ka sí láti díẹ̀ múlẹ̀ pé lóòótọ́ gbogbo àwọn nǹkan tó yẹ ká wá sí a sọ pé bàbá yẹn ló pa ọmọ ẹ̀ lórí ètò yìí o a ò sọ bẹ́ẹ̀ o. ó sì wà gẹ́gẹ́ bí afurasí prime suspect iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ lórí ọlọ́pàá ò ní àṣẹ pé ẹ jẹ́ ká tún wo ẹlòmíì ní orí ìlà. àyàfi tó lè mú ẹsẹ̀ lẹ́ni pé bóyá ń bi tẹ́lẹ̀ ẹ bá wọn sẹ́yìn níbi ẹgbẹ́ kálí ìkọyìn dáadáa má ọlọ́pàá náà yìnbọn ọlọ́pàá náà ò ní dẹnu rẹ̀ lẹ̀ kó máa wọ́n ràn. àwọn bójì tí wọ́n. tó báàrin yẹn ti jẹ́ nìyẹn.
ẹgbẹ́ púpọ̀ káyọ̀ máa kí àwọn tó ní káàdì náà àbí àwọn ọ̀gá akọ́lùdé bí yòókù. iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe. ọlọ́wọ́n máa fún wọn láti rí ẹgbẹ́ jájá torí àkókò. ọlọ́mọdé wọn máa fi lálàá. ìbejì ọ̀rọ̀. ọ̀dọ̀ wọn ni wọ́n kórìí lọ. ọ̀gá mi yóò kọ́ kó sí nǹkan. ọ̀dọ̀ wọn ni wọ́n kórìí lọ. ẹlòmíì lórí ìlà. nísànsán kò yẹ kó ẹ bá ṣe káàárọ̀. iṣẹ́ ọlọ́pàá wà lè dá sí níwọ̀nba. wọ́n tẹ̀ ṣe sọ wípé àwọn dájọ́ sí lọ́wọ́ wọ́n yẹ kí wọ́n máa wọ́n yẹ kó àwọn kó àgbẹ̀ sílẹ̀ ọlọ́pàá lè dá sí láàrin yẹn láti gbọ́ ọ̀rọ̀ wà lẹ́nu gbọ́ owó dà láti kọ́kọ́ gbàlàyé kí ni ó fẹ́ ṣe láyé tó ṣe tó bá jẹ́ tó bá ní mínì tó bá sọ́njọ́ dòwò pọ̀ yìí náà máa gbọ́ àwọn ọ̀rẹ́ máa fi àwọn dá sí gbọ́dọ̀ máa rówó ẹ̀kọ́ bọ̀ tí ò bá ní ẹni reasonable fún advice ìgbésẹ̀ tó bá kọ́. Jalala rí ọ. owó ṣáàlì wò. owó àjọ mi bá pò àjọ mi ò gbọ́dọ̀ yẹ ọ Jalala àjọ mi ò gbọ́dọ̀ yẹ. bájọ́ bá ti yẹ nǹkan mi lè yẹ owó. It may be tantamount to ẹ jẹ́ ká tún bẹ̀ lómi lórí ìlà. ẹ lọ́wọ́ ẹ kú ojúmọ́ sà. mo jáyé. àmì sà. ẹ jẹ́ ká wọ́n pè kọ́ sí kí alukoro tó kó papọ̀. àmín. Kẹ́hìndé kẹ́ wá fine tune ẹ̀ dáadáa please. Hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. àmì sà. Àmín. Àmín. ẹ ṣe. ẹ jẹun alukoro. ṣùgbọ́n àwọn tí wọ́n lò lọ́nà tí ò dáa àwọn ni wọ́n gbogbo àná là ń sọ pé òbí níṣẹ́ tó pọ̀ láti ṣe lóòótọ́ òbí ò ní máa tẹ̀lé ọmọ káàkiri. ẹ jẹ́ kí wọ́n dáhùn torí àkókò. ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tá a bá fún ọmọ ẹ láti jẹun sẹ́lẹ̀kì kó ṣe mọ́ alukoro. akásá àbí ọ kì í ṣe pé ọmọ kan ní ń bẹ láyé ọmọ sá pọ̀ tí wọ́n ní ìfún ládùúgbò wọ́n sá pọ̀ káàkiri bọ̀ ìṣe tá a bá ṣe mójúṣe títí a àtàwọn àwa tá a bá fi kọ́ òní yóò jọ láti yọrí ní ibi tó bá bára rẹ̀ ọ̀dọ́ tí bá ń gbé. lóòótọ́ ń bà mí wọ́n ní environment wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń influence ọmọ sí ayé yẹn. fireworks. ṣùgbọ́n tó bá ní ẹ̀kọ́ tó kí ẹ̀kọ́ ó níbi tó ti máa ń ṣe wọ́n á lè ti mọ̀ pé purpose nǹkan tí wọ́n bá lọ sí bẹ́ẹ̀ ni kò ń ṣe pé ládùúgbò bí táwọn èèyàn ń gbé òní yóò jẹ́ atọ́kùn rẹ̀ tí ó fi débi èbúté ògo rẹ̀ tí ò ní jẹ́ pé yóò para lójú ọ̀nà. ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń kó tiẹ̀ lójú ọ̀nà sí tí wọ́n kó ẹ̀tọ́ òkú àìgbọràn wà nù ẹ̀ àìgbọràn bí kóbi ọba ọmọ mi ìwé ó má gbọ́ àgbàgbọ́ mi náà o òbí tí ń bọ́ ọmọ wípé má ṣe báyìí tí òbí ń sọ pé kọ́ ọmọ yẹn gẹ́gẹ́ òun gan ọmọ yẹn náà ní ìyá yẹn gẹ́gẹ́ láyé tó náà sí. ìyá náà ń ṣe lórí ọ̀rọ̀ ayélujára àrí àtẹ̀ránṣẹ́ kan Tajudeen Ọládèjì mẹ́sẹ̀jì yẹn ni mo tó parí ṣùgbọ́n wọ́n kí former CP wà ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní retirement days sad based on ọkùnrin mẹ́ta mẹ́rin ló mọ ọmọ rẹ ó sì sọ̀rọ̀ ó léwu o a máa ṣe wúkọ̀pù ọ̀rọ̀ sọ̀rọ̀ wúkọ̀ àbí ọ̀rọ̀ sọ̀rọ̀ mẹ́sì tó kù fún yàrá pé wúkùrẹ̀ lákùn jíga lódò àwọn omi wọn lójú àwọn kan àjáde wípé ọ̀gá alámùtú kan ẹ̀mí wò ló ń wà pé mọ̀ pé ẹ̀ nífẹ̀ẹ́ gbẹ́nu sílẹ̀ ìfẹ́ sọ nígbà tí a yìí rí àyà tó wọ́n fi kún òun kọ́ nípa 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 alámùtú ẹ̀mí àtàwọn àìjẹ́ ọ̀rọ̀ onídò ẹ̀dàpọ̀ èmi kọ́ ìṣẹ́ ìlú ọ̀rọ̀ lọ́wọ́ ìgbà tó lọ́wọ́ ìdáàbò dáhùn ẹ̀dá mú ìpè kan kúrò ní alọ́ ẹ̀lọ́ àmì ọ̀ ìbéèrè tí èmi fẹ́ bẹ̀rẹ̀ òní wípé ọlọ́pọ̀ àwọn èèyàn wa wọ́n máa ń lọ ná owó nàkúnà níbi àmì ẹ̀rọ yìí dé ilẹ̀ sàbẹ̀ báwa yìí rẹ̀ tàbí akóbi tó wà á ti mọ̀ mí. ẹni tí ó ṣàgbàpọ̀ tó ń káṣọ wálé ẹ̀rọ ìgbàgbà náà ló ń pàtàkì tó ń ṣe tó kàn náwó tó náwó káwọn ọlọ́pàá wa kọ́ máa mọ́nítọ̀ tó dà wọ́n á lè mọ orúkọ ọ̀nà òkè
náà yìí wọ́n lè mú ọ láti bẹ̀rẹ̀ torí àwọn èèyàn tí a gbọ́ àwọn náà lọ sí kárí lọ́dọ̀ eléré ẹ̀jẹ̀ o. ọ̀gá SP Badmus ẹ bá wa kó papọ̀ mọ́ ọ̀rọ̀ ó ń fọṣọ méjì sí mẹ́ta pé. ọ̀rọ̀ àmọ̀ràn mi náà ni wípé gbogbo àwa tá a jókòó pátá ká má sùn àsùnpìyè tá a bá ti rí nǹkan tí ó ń jẹ́ nǹkan kàyéfì àbí tá a rí mọ́ ọmọ wa tí ó wọ̀ bóyá tí kẹ́kọ̀ọ́ fi ìwọ sí àárín ìṣẹ́jú kan tá a rí sí lára ọmọ rẹ̀ àwọn nọ́mbà àbí ń tààrà fún tọ́ra táwọn náà gẹ́mọ̀ kó kékeré ní nǹkan tó ń wọ́n ni ká pè sákèsí mo lò ti rí wọ́n ní ta ìyá ló fún ọmọ ọ yẹ kí iléeṣẹ́ ọlọ́pàá ọmọ rẹ̀ ń jáde dá mọ́ra dáa tó o bá kíáfù kò sígbà tí ó lè wọ́n padà fọ̀rọ̀ díjọ́ wá padà díjọ́ ọmọ wọ́n á yòó ti gba statement ìyẹn di dandan. torí ibi tọ́mọ ẹ ti ń rówó o mọ ṣọ́ọ̀ṣì rẹ̀ tó bá ní iṣẹ́ ó mú ìwádìí fọ̀ wọ́n náà ń gbà tó rọ̀ mọ́ ó pọ̀ njọ́ tí ọba ní mú wá mọ́ ọjọ́ náà ń bọ̀ kó tó wá dìgbà yẹn kí ọmọ rẹ̀ ṣàkíyèsí iṣẹ́ ìwádìí lọ́wọ́ àkíyèsí ṣe pàtàkì balẹ̀ láti mọ̀ wípé gbogbo àkíyèsí ó ṣe pàtàkì ìṣàkíyèsí kó má bàa lóko parun. nílé iṣẹ́ ọlọ́pàá lẹ́yìn ìwé ìrànwọ́ ní ìlú kárí látọ̀nù ọ̀gá ọlọ́pàá ọ̀gá SP Kọ́sìm Badmus Ọpẹ́yẹmí ọ̀rọ̀ ní ibi tí wọ́n fi bọ́ wá lórí ètò sàn láàrin ní àárọ̀ yìí. kọ́mísọ́nà pàṣẹ wà ní ìpínlẹ̀ Ògùn 09164859299 ẹ̀sìn kúrẹ́ ní ti alukoro àgbà náà sí ipò ìdílé Akíntadé another number CRU ẹ máa ń sọ CRU fún mi nígbà pé ìyẹn ni 0818984 afọlásọ olówó ilé tó alùpùpù yìí wọ́n tó fún yín ní ìṣe tí ìrìn àti ẹsẹ̀ mẹ́sẹ̀jì wà nígbà pọ̀lọ́wọ́ yìí lájọ́ tó mọ̀ nínú gan lọ́mọ ẹlẹ́kùn àdúgbò thanks so much for your attention your work jẹ́ wà ọmọ mi sàdámì ìgbìmọ̀ àwọn pátápátá láti next akọ́mi ẹ bá wà gbé dání ẹ̀mí àlò sí ní ilé ìrọ̀ gábọ̀ tó wà jáde ìdílé lọ́wọ́ bẹ̀rẹ̀ kásìkì TP ọmọlọ́lá òdùsọ́lá ẹ̀kú iṣẹ́ takuntakun TP wa lọ́pọ̀lọpọ̀ àpérò gbogbo àwọn ẹ̀kọ́ aláàbò pátápátá ìlú ló bá dé o ẹni bá lọ kó sí wàhálà ní ìsìn ìlú ògùn náà bàbá rẹ̀ ògùnlómò ògùnlómò àti àwọn náà àwọn tó tẹ̀fù akéwì fún takuntakun àwọn àgbẹ̀kọ̀yà àti àwọn náà àwọn tó ń dragon squad àwọn ọ̀gá adéyẹmí àkíwọn àwọn tó pàtì àkíwọn general investigation department àbí ọ̀gá àkíwọn yàgò ìyẹmí tó wà ní tó jẹ́ aráàlú yìí wọ́n ṣọdún investigation department tó ọ̀gá bíbélà ìyẹmí tẹ́tí ọmọ ọ̀ṣọ́gá ìwádìí olókùn méjì tó ẹkú iṣẹ́ takuntakun ọ̀gá adébọ́lá general investigation department ní ilé ìwé ẹran àti ìwà ìṣẹ́jú wa ọ̀gá tí ó ń kọ́ ọ̀gá bọ̀dé ọjà lónìí bàbá ẹ̀sìn àwọn ọmọ ẹ̀rọ máa ń ṣèwà sí mo fẹ́ gbé court case kan fún ọ̀gá mi trash it out. Alhaji Jimoh Jesse labẹ mọgàjì Olúbàdàn president ní Nàìjíríà Ogun PCRC chairman venerable Samson láti Baba Adébáyọ̀ wọn lọ sí Italy DPO bóyá ṣàní wọn bóyá ìtàgé àbọ̀gá agbọ́dọ̀ wọn ṣe wà ń bẹ̀ takuntakun escape ni àbí ọlọ́wọ́n ajẹ́ ká wọ pé táwọn àwọn CSP wàlẹ̀ ọkọ̀ takuntakun Kẹ́hìndé Fọláyẹn ni amójú ní ohun tẹ̀sẹ̀ tí arábìnrin kan kò sínú ilé. olóṣèlú ọ̀gá wálé ni wọ́n ṣètò bọ́ọ̀ṣẹ̀ pílẹ̀ mọ́ orúkọ àdébò ìgbàlódé wọn tó kọ̀ púpọ̀ ọ̀gá wálé olùdàdàtọ̀ ọ̀gá lé ẹ̀kúṣẹ́ takuntakun dípò ládàtà gbọ́lá kí àwọn ẹ̀kọ́ máa láàárín lórúkọ tèmi máa jẹ́ làlá ẹ̀ṣọ́ lórí ètò ní àárọ̀ ààbò ìpínlẹ̀ Ògùn ọlọ́run bàbá wa mú dúró tó bàbá kan kò jẹ́ orí ẹ̀rọ bàbá Reverend Adésínà Èjòjòbí
àwọn ni olóòtú ètò yìí mo ní fún ọjọ́ mi wọ́n mọ̀dà gbàmọ̀lẹ̀ tí gbénu rédíò oyan mi ọmọlájà alákòóso wẹ́kú iṣẹ́ Dr. Akumayo yọká wọ̀ ṣàdá tán ẹ ṣeun àwọn tí wọ́n send message pọ̀ mo ṣẹ̀ṣẹ̀ ń rí ni ẹ ṣeun thanks so much a pàdé àwọn ikọ̀ mi lójúmọ́ láláṣọba mi lẹ́dùnmarè ire o. tọ́lá kébì náà máa kọ́ pé a ó rí i gbà lágbọ́rọ̀ bá mi lẹ́dùnmarè jẹ́ láàlárí yọ̀ lórúkọ tèmi ó dàbọ̀.